le ila dadi kuna orí ni baba aja yìí ni pè mí mamo Kí Ọlọ́run kó wọlá àlùbáríkà bàbá wa ṣe àdá Ọlọ́run bára kọ́lọ́run kó jẹ́ kí èmi mọ́ ó kún fún wa pẹ̀lú àlàáfíà àti ààbò Ọlọ́run ọlá àlùbáríkà Nábì wa Muhammad ọlá àlùbáríkà bàbá tí wọ́n ti ara wọn jáde Ọlọ́run wọlá àlùbáríkà màmá tí wọ́n ti ara wọn jáde wọlá àlùbáríkà ìlú Ìlọrin wọlá àlùbáríkà bàbá wa ṣe àdìm ọjọ́ Ọlọ́run ta'ala anhu wala albarka baba wa ma don don ben be loni wala albarka baba wa madiru nan ka sa yo Ọlọ́run ma sa je ki ari won fe dan barka nabi do Ọlọ́run laqad ja'akum ila bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma antum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiya Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم ريحة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Ọlọ́run tó wá ní àbọ̀ lọ́dọ̀ gbogbo ìtìjẹ́ ọ̀tá àtúnilára ọlọ́mọsá gbé wa lékèrè ọlọ́run kan níbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àwọn sàtẹ́ yàtí bisimilahi rahman rahim kúlẹ̀ àwọn sọ̀rọ̀ falaq min sharri ma halaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri nafathati fil 'uqad wa min sharri hasidin idha hasad bisimilahi rahman rahim kúlẹ̀ àwọn sọ̀rọ̀ bin nas malikin nas ilahin nas min sharri waswasil khannas alladhi yata'amam alẹ́sìn wọ́n tó lóṣù tó náà sẹ́nẹ̀ dín náà ti wá lọ. Wọ́lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ti lọ tẹ́tẹ́lé bàbá wa ní wọ́n kà sí àtàwọn màmá tó bí àwọn ṣé wa ọlọ́wọ́ bá wọn sàkẹ́ wọn ọlọ́wọ́ sàbá wa kẹ́ wọn. Tẹ́tẹ́lé àwọn bàbá wa Fadilatu Sheikh Adam Abdullah àtàwọn òbí wọn ọlọ́wọ́ sàbá wa kẹ́ wọn. Bàbá wa àbórídọ̀ ọlọ́wọ́ sàbá wa kẹ́ wọn ọlọ́wọ́ sàbá foríjì wọn. بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سبحان ربك Ọlọ́run kó gbà gbogbo nǹkan tọrọ Ọlọ́run mọ́sá gbà Ọlọ́run wọlé àbáṣe Ọlọ́run wájú Ọlọ́run wọlé àpá ẹni rè wọlé àbáṣe Kamaluddin Al-Adabi wọlé àbá alájí àgbà wọlé àbá àgbà sí ọ̀hálímì Ọlọ́run gba ogun tí wọ́n tọrọ wọlé ànábì Muhammad Ọlọ́run gba ogun tí wọ́n tọrọ Ọlọ́run lé wa kó má di wa kù wọn àlẹ́ ọlọ́mọ yẹ wa kẹwàá ọlọ́mọ jẹ wọ́n yá Salatul Fati Ayatul Kursi Salatul Fati. Àmín. Adápadà yìí sójú eléyìí lọ dáadáa. Ọlọ́run bá a ṣe fún wa. Inna a'tainaka. Eba pasti apa tu? Eba apa tu?
On est yokini ni yokini sama bu. Ba ya ko sama. àwọn afọwọ́ aṣèlú Suleiman kò fa ẹ̀kọ́ láti Ìlọrin wọn wá kí bàbá wa Mọ̀lánà aṣèlú Suleiman Faruk àbùsùkè nígbà jésù ní àgbà ni wọ́n sọ pé ọmọ ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق آمين والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره وبقداره العظيم آمين الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين àmọ́ tí a fẹ́ ṣe lágbàá ní àyè tí Olúwa ní ká wà lónìí حفظكم الله a ń bára wá dúpẹ́ الحمد لله a dẹ̀ ń kíra wa kú oríire. سلام على المسكين مفتي بلادنا سليمان فاروق الذي أنت كامل opportunity tí Olúwa ní kárí wá sínú ilé lónìí أعانكم الله ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ ńláńlá àti ọ̀pọ̀lọpọ̀ oríire fún wa. الحمد لله eléyìí ẹlẹ́gbẹ̀ẹ́ tí a wọ bíbá yìí إن شاء الله òní tí wọ́n fẹ́ yàtọ̀ ju èyí tí a kọ́kọ́ wá lọ. الحمد لله látẹnu brọ́dà mi Sheikh Abdulmalik tẹ̀jídélé láti Jos يا الله tí a حياتي jọ wá sí bíbá yìí wọ́n ní kí a fi Ọlọ́run kí pé àlékún fọkànbalẹ̀ Olúwa kó ṣe fún bíbá yìí. آمين bàbá wa àgbà ọba lù lórí شيخ ẹni bá wí dáadáa tí ò ní bàjẹ́ شيخ ẹni bá tún lẹ́gbẹ̀ẹ́ sí kò ní burú fún. شيخ والله يحسنك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم àlékún fọyàbalẹ̀ Olúwa bá wa ṣe fún ilé alíbi Dubai yọ. آمين sínú yẹn bá dùn púpọ̀ nígbà míì ìmọ̀ tẹ́yìn ó gbọ́n والله والله èèyàn yẹn sì máa ń tẹ́yìn ó sọ mọ́ أعانكم الله ọdún bàbá wa láwà. سلام على المسكين مفتي بلادنا bàbá wa àgbà Grand Mufti of Ilorin. سلام على المسكين مفتي بلادنا
We are always proud of you, sir. سليمان فاروق الذي أنت كامل. Èyí tí Ọlọ́run ní kó kàn yín ní ọdún yìí. أكرمكم الله. Ó jẹ́ kí ni gbogbo ẹni tó jẹ́ olóríire máa dùn pé àríbí wọn àríbí bẹ́ẹ̀ sí. الحمد لله. Ó wá dà gẹ́gẹ́ bíi pé ẹnìkan ò tí ì jẹ mufti ní Ìlọrin rárá. والله والله. Ó dà bẹ́ẹ̀. Òkìkí yẹn tún wá pọ̀ sí. لا إله إلا الله. Iyì yẹn pọ̀ sí. Àpọ́nlé yẹn pọ̀ sí. Ìdùnnú yẹn pọ̀ sí. Àfẹ́lẹ́rí ikú nìkan ní yóò bàjẹ́ ta ni wọ́n fún ganan. سلام على المسكين مفتي بلادنا. Bàbá wo ní kí ni bá? سليمان فاروق الذي أنت كامل. Ọlọ́run ló gbé yín. الله أكبر. Àwọn tí wọ́n bí ni wọ́n ṣiṣẹ́ yẹn kalẹ̀. Ọlọ́run ò wá ní kẹ́ bàtà yẹn jẹ́ ẹ̀tún wá ṣe kún. أدام الله حياتكم. Ànábì wa Dáúdù alayhi salatu. عليه الصلاة والسلام. Ànábì Ọlọ́run ni. عليه الصلاة والسلام. Olùpàṣẹ Ọlọ́run tí mo fẹ́ ní tọ́lọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀. إن شاء الله. Ọlọ́run tó wá fún ní òkú omúlérú ọmọ tó ju ọmọ lọ. Ọlọ́run Suleiman wá wo rẹ̀ títí Ànábì wa Suleiman ó wá wo rẹ̀ gan pé ọlá ìpọ̀ ṣé mi náà ni Olúwa ṣe adúlọ́ ọlá yẹ fún wá ní tóbi wọ́n ní rọ́bì àwòdì yìí ní a ní àṣùkúra ní ìmọ̀tẹ́kẹ́ lẹ́kọ̀ọ́. رب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. شاء الله. Ẹ wá ní ànábì Ọlọ́run ni ẹ́ o. أكرمكم الله. Ẹni ànábì Ọlọ́run ni ẹ́ o. Ó ní Ọlọ́run kó mú òun wọnú ilé. Inú ilé àwọn ẹni rẹ̀. Ṣé Suleiman kò sínú àwọn ẹni rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلحني في ذريتي إني تبت الآن إني من المسلمين. Èyí tí Olúwa ṣe fún yìí ẹ̀san ni. شاء الله. Ẹ̀san ni. Máa ta ló ṣe láti kó dàbí máa tí mo fẹ́ sọ mọ́ níbi tí nìyí ká dùn ní. لكل زمان أعانكم الله. Àmọ́ ní àpanupọ̀ wa, Ọlọ́run ṣàwọ́lá àwọn tó ṣe ẹ̀yìn lẹ̀ síwájú Ọlọ́run. آمين. Àwọn tó bí yín dájọ́ tó pọ̀ gan, mi ìyọ sọ ní kọ̀rọ̀. شاء الله. Àwọn tó bí yín dájọ́ tó pọ̀ táwọn tó bí wá sí jẹ́ bẹ́ẹ̀. Àbáwọ́ láti kò ní sè ní wá gbọ́dọ̀ àfáàgbà Sheikh Kamaluddin. رحمه الله تعالى. Wọ́n láwọn oníyàwó ní bàbá àwọn wà tó bára. Wọ́n ní bàbá wọn bí ìjìpa iná fáwọn olówó jẹ wallahi ìrọ̀kùnrin. الله. Wọ́n ní bàbá wọn bí ìjìpa ní máa ń fún wa àwọn ní máa ń fún wa lówó wọ́n fún wa lówó pé àbẹ̀lẹ̀ fún dákọ̀ wọn ò sí wá lónìí. لكل زمان بدء وسراجه. Bàbá àwọn tó bí ti dájọ́ tó pọ̀ lẹ̀. وأنت لهذا العصر بدر مفضل. لكل زمان. أعانكم الله. Bàbá wọn ní kìdìpá. أدام الله حياته. Bàbá wa mú ti fún gbogbo olórin àti kọ́rọ́sì àfihàn Yorùbá. أدام الله حياته. Ọlọ́run ló yẹ yìí síbẹ̀. إن شاء الله. Bẹ́yìn àbá practical lè gbé wá lọ ilé ìgbé wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ fàdé àyíwá láyé ní máa tó sọ̀rọ̀. Ṣé ní ó mọ̀lù pé òun wà wá lójú wà? àwọn fẹ́ kan lọ́rọ̀. Polisi yóò kọ̀ọ̀kan láti ṣe fún bàbá wa ní kìdìpá. Torí tọ́lọ́run gba àwọn ọlọ́mọ tó ìjà nàka lù fún wọn. أعانكم الله. Ẹ̀mí gígùn, آمين. àlàáfíà, آمين. ìfọ̀kànbalẹ̀, آمين. Ọlọ́run bá wa ṣe fún yín wáyé. آمين. Ẹ ti wà nínú orí bàbá, ẹ ti padà bọ́ sínú orí ibú. آمين. Ẹ ti wà nínú ìdẹ̀ra, ẹ ti bọ́ sínú ìnira. آمين. Ẹ
ṣùgbọ́n nínú àlàáfíà ẹ̀jẹ̀ bọ́ sínú àìsàn. Gbogbo tó lùwà kó lọ fún yín kò ní padà máa yín lójú. بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. Jama'a kun faya kun Masha Allah Islamic Global Family Foundation lẹ́yìn tí àwa pẹ̀lú tí Olúwa yọ̀ǹda fún àtàlẹ́fikí kìí ṣe ọ̀rọ̀ láwá tó nígbà àwa àlùbáríkà fún àlùbáríkà ní ara fún àṣọ́mùlá. Islamic Global Family Foundation. Our the Grand Mufti of Ilorin. Olúwadá fún ẹlẹ́kùn mo ṣe pẹ́ o, pẹ̀lú àlàáfíà ìfọ̀kànbalẹ̀ sọ́láàtì ẹ̀fọ́ àti.
Ayé aláàbí délé ká pè é. Aláwọ̀ bí sọ ayé. Okay. Shake. Vamos lá aqui.